Welcome to KABEREMURE TV. Àgbàlẹ̀ ọmọdé làwọ̀ ẹ subscribe síbẹ̀. ṣe wá rí sọ àlàdé òun arúgbó ọ̀gá rẹ̀ ti ń kábíyì ti ń káwùsá ó ti kó dídí ẹ̀yìn ìyá mi ó di dandan kó fàyà ẹ wá wo o ṣe wá rí sọ àlàdé òun nígbà tí mo bá mu gbogbo oyè rẹ̀ ìyá mi òun rí i pé mo rí nǹkan mo wá sọ sínú omi wọn wá tó àṣírí rẹ̀ fún gbogbo ayé kẹ́ mọ̀ pé èso àlàdé òun ní nǹkan kan wọn ó jẹ́ kó mọ̀ pé akọni gbàkọni lọ. ẹlẹ́dàá mi o mú òjọmọ èèyàn rẹ̀ rù ẹlẹ́rù kan fa tiẹ̀ lọ́wọ́ ọ̀rẹ́ mi náà tiẹ̀ lọ́mọ ọba bóyá lọ́mọ pọ́rẹ́ kò rí kó sùn kan ò sí níbì kan ẹni orun bá ń sùn nìkan gbalẹ̀ bàbá wọn lọ sórí kò rí kó sùn ní kiri kan ní bí ìwòrí wọn lè jẹ irọ́ ni nígbà téèyàn ń bẹ láyé lèèyàn jọ dùn mọ́ra ẹni mọ̀ bí kan bá ti kú báyìí yọ oníkálukú ó ṣe lé ayé ẹ bọ́ ọ bá gbìjẹ ẹni ẹlẹ́ni tó ọrẹ rù ẹlẹ́rù tó o bá bẹ́ẹ̀ lọ tó o bá ṣe bẹ́ẹ̀ tó o kú kẹ́lẹ́dàá mi ọmọ jẹ òkú kú yà ọmọ bó ṣe lé ayé rẹ o àti pé àlàdé èṣù ọwọ́ bàtà bí kílẹ̀ ló ń jẹ́ yìí tó ń sọ yìí bó o bá lò lè mú tó ò lè mú mọ́ èèyàn méjì ẹ̀já kojú ọmọ tẹnìkan o tó bá dẹ́mi rẹ̀ ló fò sọ níjú àtàrẹ méje kọ̀ọ̀kan méje tí ń fún ọjà inú ilé náà lónìí. ìyá mi ẹ wò mí o èmi ti bá kú mulẹ̀ o ẹ gbà mí. ẹ wo àrùn àtòfò èmi àti rẹ̀ ti jẹ́nu abọ́ kan ìyá mi ó ti dán ọmọ kú ikú ògùrọ̀ pa mí mo ti dán ọmọ àrùn ògùrọ̀ gbé mi dè ìyá mi mo ti dán ọmọ òfòòfò ní nǹkan kan tí ó fi mí sí. gbẹ́gbẹ́ náà sọ̀hún ọmọ yìí ọmọ mọ nǹkan kan ṣé wọn ló tiẹ̀ bá mi ilé ayé ni àbẹ́ mi mọ̀ bọ̀ tẹ́mi ń bọ ọgbọ́n tó ń lé fùrù kọ̀ọ̀kan ọ̀sọ́ orí ara rẹ̀ ìwọ ọmọ yìí ó ti dán ọmọ kú tí kò gbọdọ̀ pa dákun bí kò ọ̀bá pa gílíǹtì tí wọ́n fọwọ́ rẹ̀ rán óńdè àìkú fún yàn bí kò ọ̀bá pa gílíǹtì tí wọ́n fọwọ́ rẹ̀ róńdè ṣé wọ́n rawọ́ rẹ̀ fi róńdè ẹni tó pera rẹ̀ lọ́mọ kú tí kò gbọdọ̀ pa gan ikú ti pa ọ̀tara rẹ̀ jẹ ọ̀fẹ́ ju sáyé oníwà ọmọ kú tí kò gbọdọ̀ pa mọ̀ tán rẹ̀ ẹ̀rín ẹ̀ pa mí gbọ́ sórí mo sáà ń wí tèmi o ò lè sọ mí dìyà àjẹ́ o ò lè sọ mí dìyà kíyà tán bá ti bí ọ̀dà so lọ́dà tí mo ní kọ́ ọmọ rà tún fowó lé. iwájú la gbé ọmọdé sí tv sọ̀rọ̀ ẹ̀yìn la kékeré fìlú tiẹ̀ sí tv jà. tọ̀tún tòsì náà wọ́jà àṣàgbó jójú èmi àti ẹ̀ kojú kẹwàá ojú ọ bàjẹ́ kí n mọ irú èèyàn tó jẹ́ kí n tú ọ palẹ̀ tàrí ọ kọjú sí mi ojú lọ́rọ̀ wà. èmi àlàdé ọmọ jẹ̀bi yọ wọ́n kí n bá sàbúrú tó jù báyìí lọ ẹnìkan kò gbúdọ̀ bí mi nítorí ẹni bá bí mi èmi àlàdé ṣetán wọ́n bàjá èmi àlàdé ni. ìwọ ló pera rẹ lálàdé ọ jẹ̀bi yọ lọ́dọ̀ mi ó ti jẹ̀bi sunkún o tọ́lá wo àlàdé tí mo máa rí àlàdé wúwo àti àlàdé kan báyìí tí mo lagi mọ́ rí ó ní mọ́ mọ́ o ìwọ ni sọ́mi pé bó ṣe kọ̀yìn èmi rò pé èèyàn ni èèmọ̀ pé kì í gbẹ́ni ọ́ ìwọ ni ó jẹ́ kí ẹ bọ́ fún ìwọ ló jẹ́ kẹ́ bọ́ dà ìwọ ló sọra rẹ di gúnlógún tó ń kẹ́ bọ́ jẹ kò ní yí ọ. àmì ara ń sọ mí. ètò náà. gbogbo kúlé. láṣẹ mẹ́kùn láàyè wọ́n fi mí sílẹ̀ o. ìyá mi o ẹkùn ti pọ̀kẹ́ sínú igbó. ọpọlọ tiẹ̀ dorí kodò ọwọ́ asúnmọ́ ẹni tó lọ́pọlọ dáadáa ìwọ náà wò bó ń ṣe gbọ́rọ̀ kalẹ̀ ìwọ wà ń kẹ́sì ọ̀rọ̀ bọnú ara wọn. náà bá ti ní léjéléjé kan nínú bí iṣẹ́ kan ni mò ń ṣe ó náà tún mọ́ bá mi ṣe mí. àwa kò ní wàánu ẹkùn ṣe á bàṣàbàṣà. bàbá olúọdẹ ìgbìyànjú yín ò tó ìgbìyànjú yín ò tó. tí ẹkùn bá ti jáde sí mi àmọ́ akọ nípa púpà ni. ẹ wá rí ẹ̀yin méjèèjì níbi tẹ́ ẹ jókòó sí ẹkùn tó wá ń pa kúkúrú tó ń gba gúgùn nù lù wá yìí náà ni ó wàá pa yín. àwa ìsọdẹ̀wù mi ò ìran wa ní ìsọdẹ̀wù. ẹ wò mí èmi kì í sọdẹ̀wù mi.